Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi a fẹ́ fi bójú wo ọ̀rọ̀ òṣèlú, pàápàá jùlọ ibi tí òṣèlú dé dúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun, bí kùrùkẹrẹ múra sílẹ̀ ètò ìdìbò ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tọdún 2026 bó tún ṣe ń wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. A ní láti jẹ́ kí ẹ mọ̀ nípa àwọn nǹkan tó ń lọ nínú ètò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ ní àárín ẹgbẹ́ òṣèlú mẹ́ta gbòógì tí ń bẹ nílẹ̀ yìí: ẹgbẹ́ òṣèlú PDP, APC àti ẹgbẹ́ òṣèlú wọ̀kìlúmọ̀ ADC. Mo wà ní iwájú ìkan pàtàkì tí wọ́n jẹ́ alákòóso àti alága fún àjọ Ọmọlúàbí Progressives ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ni wọ́n dá lé lórí? Kí ni ìgbékalẹ̀ wọn? Kí ni ojúṣe wọn? Ẹgbẹ́ òṣèlú wo gan-an ni wọ́n ń bá ṣiṣẹ́? Àti wípé ta làwọn adarí wọn? Mo wà níwájú Alhaji Isa Adeshiji Abdulazeez. Bàbá, ẹ bá kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà káàkiri àgbáyé. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwa tí a wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo kí wa pé a kú dédé àsìkò yìí. Lágbára Ọlọ́run, ìlú á san wá o, àdẹ́rìí èrè ìjọba jẹ o. Orúkọ mi ni Alhaji Isa Adeshiji Abdulazeez, tí mo jẹ́ alága ẹgbẹ́ Ọmọlúàbí Progressives lọ́ṣun. Mo ní pé kí n fojú kojú pẹ̀lú yín lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun, kájọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ níbi tí àwọn kan tó dé dúró nínú ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ lákọ̀ọ́kọ́ ná, kí ni àgbékalẹ̀ Ọmọlúàbí Progressive? Kí ló dá lé lórí? Kí lójúṣe yín gan láwùjọ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun? Lákọ̀ọ́kọ́, ẹgbẹ́ Ọmọlúàbí, ó tó lè jẹ́ ọmọlúàbí, tá ń pè lọ́mọlúàbí, nǹkan tó kẹnu nì. Ó kẹnu gan. Ọmọlúàbí ó kẹnu gan. Èèyàn gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ èèyàn ká tó lè pè é lọ́mọlúàbí. Ó lè gbọ́dọ̀ jẹ́ tó ń ṣe déédéé. Ó gbọ́dọ̀ jẹ́ táwọn èèyàn lè fọkàn balẹ̀ sí lọ́dọ̀. Ó lè gbọ́dọ̀ jẹ́ tí ó jẹ́ olójú kòkòrò. Wọ́n ń bá ìwà pálapàla lọ́wọ́ ọmọlúàbí. Bí wọ́n bílíkì wọ́n bí aláìní ìtẹ́lọ́rùn. Tá a bá ní ká máa tu ẹ́ rí i pé gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ yẹn a lè sọ́tán tí a bá mu nígun. Ọmọlúàbí ò ń jalè, ọmọlúàbí ò ń gbá ìyàwó níyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á ní só ti ṣe ẹ́ rí. Àwọn Haúsá tó bá fẹ́ fún wọn lóògùn lò, bóyá wọ́n ṣe bàní, oògùn bàní á ní só ti lò rí, só ti ṣiṣẹ́. Nǹkan tó ti ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà rí lànà fẹ́ wo àwòkọ́ṣe ẹ̀. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti bàbá wa Bọ́lá Ìgè àtàwọn sàwáwù wọn tó jọ rìn lásìkò ìgbà yẹn, òṣèlú tó mú ìdẹ̀rùn bá mùtúmùwà ni wọ́n ṣe. Wọ́n fòótọ́ ṣe tórúkọ wọn ò fi parẹ́. Àwa náà lè fẹ́ kórúkọ wa parẹ́. Tí a bá dẹ̀ tó wo ẹni tí a lè pè ní àròlé Awólọ́wọ̀ lásìkò tá a wà yìí, ó náà ni ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, ọmọ kékeré nípínlẹ̀ Ọ̀ṣun tá a wà yìí tàbí lórílẹ̀‐èdè Nàìjíríà, yóò sọ ipa takuntakun tó kó láti mú ìgbésí ayé rọrùn fún mùtúmùwà. A ṣì ń bọ̀ ńbẹ̀. Èròǹgbà wa ò ní láti pé a fòótọ́ sílùú, a dẹ̀ fẹ́ kí ìdẹ̀rùn kó dé bá tẹrú tọmọ, kí òun kálukú wà kó má mọ̀ dájú pé òun gbégbé ayé tó jẹ́ ìgbésí ayé ìrọ̀rùn, kó má sì pákáleke, kó má sì dààmú. Ọmọlúàbí wà fún nìyẹn. Àmọ́ kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní gbọ́ nípa Ọmọlúàbí Progressives, a ti ń gbọ́ nípa top. Àwọn wo ni tọ́ọ̀pù? Ẹ ṣe olóòtú. Top di Ọ̀ṣun Progressives la pè é. Àpèjẹ́ ènìyàn. Nígbà tí a dá tọ́ọ̀pù lẹ̀, àwa náà la dá lẹ̀. Nígbà fi dá lẹ̀ nígbà inú ẹgbẹ́
wa àná la wà APC Hmm. a fẹ́ láti máa fi kọ̀rẹ́ ṣe àtúnṣe àwọn ìwà tí ò lọ déédé nínú ẹgbẹ́ àti ìwà tí ò lọ déédé nínú ìjọba torí pé àfẹ́ kan bà wá lójú jẹ́ Hmm. ìdí tá a fi dá tọ́ọ̀pù sílẹ̀ nìyẹn. kí ló wá dé tó wá yí padà sí ọmọlúàbí tá a gbọ́ nípa tọ́ọ̀pù? nígbà tí ìjọba yẹn ti kásẹ̀ nílẹ̀ àtúnṣe tá a fẹ́ ṣe wọn ò jẹ́ kárí tún ṣe a dẹ̀ rí i pé kọ̀bà ò lè wà nínú ẹgbẹ́ yẹn a wá forí korí pé kò yẹ kí kọ̀bà ò lè kó wà níbẹ̀ kí gbogbo wa orúkọ tá Yorùbá ń jẹ́ ọmọlúàbí wá bí ẹni Yorùbá léèrè á lò wọn ọmọlúàbí àbí ẹni tí ó bá fẹ́ jẹ́ ọmọlúàbí nǹkan ò ní bàjẹ́ lọ́wọ́ ẹ̀ pé kí nǹkan mọ́ bàjẹ́ kó máa bàjẹ́ lọ nínú ẹgbẹ́ tí a wà ń gbà yẹn pé ẹ jẹ́ ká dá ọmọlúàbí ká dá sílẹ̀ kí àwa táwa ń top ká dá tọwọ́ wa lẹ̀ àwọn tí wọ́n wà nígun tí ò ṣe top kan náà dá tọwọ́ wọn lẹ̀ kí gbogbo wa jọ jẹ́ ọmọlúàbí àwa máa fi ọmọlúàbí lògbé sí ayé wa ìdí tá a fi dá ọmọlúàbí ìdí tí top fi yí padà sí ọmọlúàbí nìyẹn. táwa ni aṣíwájú tẹ̀yìn ọmọ ẹgbẹ́ ọmọlúàbí progressive tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn àwọn wo gan làwọn leaders ni? àwòkọ́ṣe wa mo ti dárúkọ àwọn àwòkọ́ṣe wa ṣùgbọ́n ẹni tó jó lórí wa tá a jọ fi ọjà kan ṣoṣo sọdún ó ní ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. kí làwọn nǹkan àmúyẹ tẹ́ rí lára Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá tẹ́ fi ń wò pé ó yẹ gẹ́gẹ́ bí ẹni àtẹ̀lé gẹ́gẹ́ bí àmúyẹ pọ̀. ẹ sọ díẹ̀ nípa nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Abdulrauf. ọ̀gbẹ́ni ó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ẹni tó bá dẹ̀ jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ẹni bá wà kí wà lọ́wọ́ ẹ̀ torí ìbẹ̀rù Ọlọ́run máa ń pa ìwà tí ò dáa rẹ́ àkọ́kọ́ nìyẹn nínú nǹkan tí ọ̀gbẹ́ni fi ṣe àpáta ìgbésí ayé ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè bárọ́ lẹ́nu ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá nǹkan tó bá máa ṣe ló máa sọ pé ó máa ṣe ẹ sì lè ti lọ́pọ̀pọ̀ láti sọ nǹkan tí ò yẹ kó sọ ó dẹ̀ jẹ́ olólùfẹ́ mùtúmùwà kò mọ̀ pé lè jọmọdé tàbágbàlagbà lélẹ̀ gbogbo wọn ni ó máa ń bá ṣe ẹni tó bá dẹ̀ ti nífẹ̀ẹ́ ọmọdé tó nífẹ̀ẹ́ ọkùnrin tó nífẹ̀ẹ́ obìnrin dájúdájú ẹni tó yẹ kéèyàn máa wo àwòkọ́ṣe lára ẹni kí wọ́n á ń ṣèyẹn nìkan nígbà tó wà níjọba ó mọ̀ mú gbèsè ayé rọrùn lọ́sùn. ìyẹn Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. bẹ́ẹ̀ni nígbà tó ń jẹ́ gómìnà ó mú gbèsè ayé rọrùn nígbà yẹn ètò ààbò tó yanrantán Ọ̀ṣun ló wà jù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ìfún ju ìjọba àpapọ̀ lọ ń gbà yẹn kò sí à ń gbéni kò sí à ń jalè kò sí pé ó máa sùn pẹ̀lú ìrọ̀rùn tó máa yí kò sí pé à ń bẹ̀rù ní pé ṣé bí wọ́n kéde kò ní ká mi mọ́lé kò sí yẹn lásìkò tiẹ̀ ilé tó wá tún dáa jù tí ó yẹ kí gbogbo olóṣèlú máa wo àwòkọ́ṣe nígbà tó gbàjọba inú ilé tá a wà yìí ló ti yọjú níta mẹ́ẹ̀ pé èmi Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá o gómìnà gbogbo Ọ̀ṣun ni mo jẹ́ o kì í ṣe gómìnà ẹgbẹ́ kan o. alẹ́jọ́ ní ilé ẹjọ́ pẹ̀lú àwọn alága tó wà ń bẹ̀ pé wọ́n ń ṣe alága tí ó wọlé lọ́nà tó tọ́. tó wọlé. àwọn míì tó bá ti déjọba náà máa lé wọn dànù. bẹ́ẹ̀ni. ó dúró tí ilé ẹjọ́ fi ṣèdájọ́ pé àwọn alága yẹn ò yẹ láti wà níbẹ̀ kó tó tú wọn ká. kò dẹ̀ lé wọn. kò lé wọn títí tí ilé ẹjọ́ fi dá wọn lẹ́bi. ẹgbẹ́ míì náà sì wà. ẹgbẹ́ míì náà sì wà. àwọn sì jẹ́ gómìnà. ó sì jẹ́ gómìnà. ọmọ ẹgbẹ́ míì sì ń darí ìjọba ìbílẹ̀. kò sì tún yọ speaker ní House of Assembly nígbà náà. ó ń bá a ṣe dáadáa ni kò gbógun tì í àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin àwọn iléègbìmọ̀ asòfin gbà yẹn tó lè jẹ́ pé ọmọ ẹgbẹ́ alátakò náà wà ń bẹ̀ tó túmọ̀ sí pé èèyàn alálàáfíà ni ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá kí wọ́n á ń ṣèyẹn nìkan kì í fẹ́ yọ ọ̀yàn nípò kì í fẹ́ dáyàn dúró lẹ́nu iṣẹ́ ẹ̀ tó ní ó gbà pé tó bá dáyàn dúró ó pàṣàrà ni gbogbo àwọn ìwà àmúyẹ bẹ́ẹ̀ yẹn pọ̀ tá a lè tọ́ka sí arúgbó ó ṣètò wọn lọ́tọ̀ àwọn ọ̀dọ́ ó ṣètò tiwọn lọ́tọ̀ àwọn tí wọn ò ṣarúgbó tí wọn ń sọ̀dọ̀ ó ṣètò tiwọn lọ́tọ̀ tó jẹ́ pé òun kálukú ló ń gbóríyìn pé Ọlọ́run fún wa nírú ọmọ bíi Abdulrauf
àmọ́ ohun tá à ń gbọ́ lẹ́nu àwọn èèyàn káàkiri ìgboro bóyá irọ́ ni bóyá òótọ́ ni wọ́n ní ẹgbẹ́ ọmọlúàbí progressive yìí pé ẹgbẹ́ kalẹ̀ láti máa fi ṣe àtakò àwọn ìjọba tí wọ́n ń bẹ lórí àlééfà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu. kí ló kàn wá láti sáré ọmọlúàbí òun ṣàtakò èèyàn mo sọ fún àmúyẹ tiwa ẹ rí inú ọ̀rọ̀ tí mo sọ pé ẹgbẹ́ aláta á gbé láti takò ẹnikẹ́ni a gbé ọmọlúàbí jókòó àtẹgbẹ́ wa tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a gbé jókòó láti jẹ́ pé a fẹ́ tún lé ayé ṣe. ṣùgbọ́n lẹ́nu ọjọ́ bíi mẹ́ta yìí a gbọ́ àwọn awuyewuye bíi gbasgbos bíi ìtàkùrọ̀sọ sára ẹni tí wọ́n ní pé ó wáyé láti ẹnu ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá sí ìjọba tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn náà sì ń táwọn padà ẹ dákun kí ló fa irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti wípé kí ni irú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni lè sọ tó lè ta gómìnà Adémọ́lá Adélékè lára tó bẹ́ẹ̀ tó fi dùn dénú egun. ṣé ẹ rí ẹni tí nǹkan bá ń dà láàmú tí nǹkan bá ń da ọpọlọ ẹ̀ láàmú ni ó sọ pé ọ̀gbẹ́ni sọ̀rọ̀ sí yàn òun kálukú ló ní ọjà tiẹ̀ tó ń tà òwò kì í fowó lọ́rùn ntọ́gbẹ́ni sọ ń bì ní pé níbo ìjọba ìpínlẹ̀ tó ń bọ̀ ò gómìnà ẹgbẹ́ ADC ni ó wà lábẹ́rẹ́ pé lágbára Ọlọ́run àwọn alájàwé olúborí ń bẹ̀ ṣé yóò sọ pé gómìnà ẹgbẹ́ mi ló wà ń bẹ̀ ni nítorí kan ẹgbẹ́ mi náà ni láti jáde pé gómìnà tíá ni ó wà lábẹ́rẹ́ àbí ẹgbẹ́ mi náà tún jáde á ní gómìnà ẹgbẹ́ kan tí ò tiẹ̀ lé èèyàn lẹ́yìn lọ títí á náà jáde pé gómìnà tàwọn ni ó wọlé síbẹ̀ séèyàn yẹ kó mú jà wá ni àìmọ̀kànmọ̀kàn ló mú ẹni tó fèsì ọ̀rọ̀ yẹn pé tó bẹ̀rẹ̀ sí bú wa àwọn ò sì ń bú yẹn torí ọ̀gbẹ́ni. ká sọ wípé àṣìgbọ́ ọ̀rọ̀ ni. kì í ṣàṣìgbọ́ kò mọ nǹkan tó ń sọ ni kéèyàn ó sí ọ̀rọ̀ gbọ́ yàtọ̀ sí kéèyàn ó mọ nǹkan tó ń sọ ẹ ń ta iṣu èmi náà ń ta iṣu ẹnì kẹta náà ń ta iṣu tiẹ̀ tẹ bá sọ fún yẹn pé iṣu tèmi ló dájú ẹ wá bá mi ra iṣu o kẹ́nìkan wá kó ní iṣu kí mí wá ní ẹ sì lè sọ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé kankan ti kọlu ẹni àbí ṣé ẹ sọ pé iṣu yóò dáa ni rárá wọn á ní kò sálámọ̀là tó máa sọ pé tòun ò yí àbí. ìgbà tẹ́ ẹ bá tó débẹ̀ tẹ́ bá tó fọwọ́ ẹ tó mọ̀ bóyá ó yí bóyá ó rọ̀ ìfẹsẹ̀múlẹ̀ ìtawọ́ ìtasẹ̀ káàkiri kọ̀rọ̀kọ́ndú ni wọ́n ń pè ní wípé ẹgbẹ́ ó dúró déédéé bó ni ọmọlúàbí progressive àtẹgbẹ́tẹ̀ gbé lọ́wọ́ tí ń ṣe African Democratic Congress ADC bó o lè ṣe fẹsẹ̀ múlẹ̀ tó ní ìpínlẹ̀ Ọ̀ṣun bó o ní ẹ ṣe ta gbòǹgbò tó kí ni political strength. àwa kì í rèéra tí ò lọ́mọ nínú kí ẹgbẹ́ ADC ká tó kégbe ẹ̀ fáráyé pé ẹgbẹ́ wa nìyí o ẹgbẹ́ ọmọlúwàbí ti káàkiri gbogbo kọ̀rọ̀kan lù ìpínlẹ̀ Ọ̀ṣun pátá kò sí local government kan tá a dé kò sí federal constituency kan tá a dé táwọn ọmọ ẹgbẹ́ wa sì tún jáde wá pàdé wa kó tiẹ̀ tó di pé ẹgbẹ́ ADC dé tó túmọ̀ sí pé gbogbo wọ́ọ̀dù tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀ lálọ́mọ ẹgbẹ́ sí ká sì láwọn olóyè ẹgbẹ́ síbẹ̀ ọmọlúwàbí àkànṣe pé political party nítorí pé kò wà registered nínú àwọn àjọ àwọn elétò ìdìbò torí registered organization ní ọmọlúwàbí but kò register sábẹ́ as a political party. a lò láti fi káwọn èèyàn jáde káàkiri gbogbo ẹkùn tí ń bẹ lọ́sùn gbogbo bẹ̀ látàgbògbòdé o àtàgbòdé bẹ́ẹ̀. ìjọba ìbílẹ̀ 30 ló wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ìjọba ìbílẹ̀ wo lẹ́rù pé ọmọlúwàbí progressive àti ẹgbẹ́ ADC lẹ́rù pé ẹ nídìí láti ṣiṣẹ́ tó gbọgbọ́n lé lórí tó yẹ pé ó ṣeé ṣe pé. wọ́n yẹ gbàgbọ́ yé nǹkan tí wọ́n á ní gbogbo ìjọba ìbílẹ̀ ọgbọ̀n yẹn látàwọ́ tàgbòdé. tẹ̀tí fẹsẹ̀ múlẹ̀ fìdí múlẹ̀. àmọ́ nínú ìpolongo ètò ìdìbò gómìnà tó kọjá lọ́dún 2022 ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ APC tó sẹ́nitọ́ Ajíbọ́lá Bashiru wọ́n ní wípé èrìnrún àkàrà
lásán ni ẹ̀yin ọmọ ẹgbẹ́ ọmọlúàbí progressive lẹ jẹ́ ṣé lóòótọ́ lọ̀rọ̀ yìí. ẹ náà lè dáhùn ṣé bẹ́ẹ̀ lórí ṣé àwa lè rún àkàrà ni àbí àwọn ní pangolo torí pé àwọn dìbò lọ́sùn lẹ́yìn ìgbà tán sọ eléyìí tẹ́ wí wọ́n dìbò lọ́sùn wọ́n fẹ́ ìbẹ́lẹ̀ àwọn náà làwọn ò bá wa ṣe pàtó dẹ̀ bá wa ṣe wọ́n dẹ̀ rí kí nìdí tán fi sọ pé wọ́n bá yín ṣe. ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ tí èèyàn bá ti fẹ́ yànyàn jẹ oríṣiríṣi ète ló máa dá ète pé wọ́n fẹ́ yàn wá jẹ náà dá náà fi láwọn ò bá wa ṣe. ìyànjẹ ló sì máa ń tú ẹgbẹ́. tó tú wa kánú ẹ̀ sọ yẹn ìyànjẹ ló máa ń tú ẹgbẹ́ nígbà tó o bá ká ẹni tó o bá káwọn kan sí. àmọ́ àwọn ẹgbẹ́ APC fi ẹ̀sùn kàn yín wípé nínú ètò ìdìbò gómìnà tó kọjá yìí wípé ẹ wà nínú ẹgbẹ́ àmọ́ ẹ ṣiṣẹ́ against wọn ṣé lóòótọ́ ni wípé ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ kejì tí wọ́n wọlé tẹ́ bá wọn ṣiṣẹ́ papọ̀. tó bá wọ ẹlẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ tó bá wọ ẹlẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ. a sọ fún wọn pé ẹ̀yin èyí ẹ jẹ́ ká jọ pàtọ̀pọ̀ kó. wípé àgbájọ la fi ń sọ̀yà. la fi ń sọ̀yà wọ́n ní rárá wọ́n láwọn ò fi ọwọ́ kan pàtẹ́wọ́ wọ́n fọwọ́ kan pàtẹ́wọ́. bó nìyẹn ṣe máa ṣe é ṣe. ló lè dáhùn wọ́n fọwọ́ kan pàtẹ́wọ́ kò ṣeé ṣe fún wọn wọ́n bomi sẹ́nu wọ́n fi fẹ́ náà àwọn àrán náà lọ. ṣé bí kán tó dìbò tẹ́ ń sọ yìí náà ti ní ìrún àkàrà làwọn èèyàn àbí kán tó dìbò tẹ́ ń sọ yìí náà ti ní pé àwọn èèyàn yìí àwọn ò fẹ́ wọn rí níbi campaign wọn o ìpolongo òbò wọn àwọn ò fẹ́ wọn rí o kán tó dìbò ni o kán tó dìbò náà sọ fáwọn ará Àbújá pé àwọn aráàyà àfẹ́ rí wọn o kọ́mọ̀ dá sí wa rárá o a lè tójú ara wa gbé o a dìbò a wọlé o àwa jókòó sílé wa káwọ́ gbéra wọ́n wá dáhùn pé àwa la jẹ́ kàn lulẹ̀ tó bọ̀ ọ̀rọ̀ tí ò mọ ọpọlọ dání ni. ètò ìṣèjọba ọdún mẹ́jọ ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní pé inú àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n ní pé kò dùn lérò tí ṣé àwọn òṣìṣẹ́ ìjọba ṣé wọ́n á tún padà dìbò fún aṣojú ẹgbẹ́ ìyẹn candidate tẹ́ bá gbé kalẹ̀ fún gómìnà. wọ́n á dìbò dáadáa àwọn kọlọ̀ sí èèyàn ló máa sọ yẹn ṣé rí nǹkan tí ò ṣẹlẹ̀ lọ́sùn rí lórí ọ̀rọ̀ òṣìṣẹ́ ọ̀dọ̀ Rauf ló ti kọ́kọ́ ṣẹlẹ̀. kí ni àwọn owó àtàwọn. lákọ̀ọ́kọ́ nígbà tó dé ó ní ó máa ṣe mẹ́rìírí àwọn òṣìṣẹ́ wa ń gba owó oṣù 13 inú gbogbo wọn ló ń dùn ẹyọ ṣèjọba yẹn ló ní kí ìjákulẹ̀ bá ètò ọrọ̀ ajé àgbáyé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan gbogbo àgbáyé ló ṣẹlẹ̀ sí náà ní Saudi tẹ́ bá fẹ́ kọ́lé ìjọba Saudi máa fún yín ní 3 nínú 4 owó tẹ́ fẹ́ fi kọ́lé lásìkò yẹn half salary níjọba Saudi ń san nígbà yẹn lọ́hùn Abdulrauf dáńpọ̀ òfẹ́ dẹ́nikẹ́ni dúró kán lọ́wọ́ bá ṣe máa ṣe nígbà yẹn Ọlọ́run kò jẹ́ àtòrí gómìnà yẹn ó pe àwọn òṣìṣẹ́ olórí àwọn òṣìṣẹ́ Oyètọ́lá náà tó jẹ́ akọ̀wé lọ́fíìsì gómìnà pé kó lọ sójú ìjọba Katológbó ìgà ó wá fi bàbá wa Hasan Suman ó fi ṣe olórí pé kán lọ ronú ọ̀nà wo la lè gbà láti jẹ́ pé àdé dáwọn èèyàn dúró ṣé ẹni tó sọ pé òun fẹ́ dáwọn òṣè dúró sọ́ta ló jẹ́ sún àbọ̀rẹ̀ wọn ẹ dáhùn olóòtú sọ̀rọ̀ wọn ni àbọ̀tà pé mi ìfẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ̀ o ṣùgbọ́n á wọ ọ̀nà tá a fi lè máa ṣe tó fi máa rówó mú lọ lé nígbà tó sọ yẹn bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ wá jókòó àwọn iléèbó ń pe kinní kan ní modulated salary pé ìgbéléwọ̀n wọ́n á nígbà àwọn tí wọ́n wà ní ìgbéléwọ̀n kìíní sí ìgbéléwọ̀n keje
kán máa gbowó wọn kán mọ́ yọ nǹkan kan bẹ̀. Àwọn tí wọ́n wà ní ìgbésẹ̀ kẹjọ sí kẹwàá kan náà kán máa gba 3/4 ìdá mẹ́ta nínú ìdá mẹ́rin kọ́kàn yọ belenja. kán yọ belenja kúrò mẹ́. Àwọn tí wọ́n wà nígbèlè 12 sókè pátápátá tó ń gba gbẹ̀mú kán yẹn máa gba ìlàjì owó wọn. Tá a bá wá wọ àwọn tí wọ́n wà nípele máa gba ìlàjì owó yìí, àwọn tí wọ́n jẹ́ tíjọba yàn sípò ní wọ́n pọ̀ ńbẹ̀. bí àwọn PS. Àwọn bíi kọmíṣánná ni o, board member ni o, alága council ni o, SA ni o, nǹkan báwọn yẹn tíjọba yàn. Àwọn ló ń gba half. Àwọn ni half tí wọ́n pọ̀ jù, àwọn náà pọ̀ jù nínú àwọn tó ń gba half salary. Torí pé àwọn lọ́gàá kó tó dé ìpele kejìlá ẹ rí báwọn yẹn fíù àwọn ọ̀pọ̀ nínú àwọn tó ń gbowó ìjọba. Tẹ ìjọba lè sọ iye wọn, àwọn iná ń gba half àtàwọn tíjọba yàn sípò. Àwọn tíjọba yàn sípò pẹ̀lú àwọn lọ́gàá lẹ́nu iṣẹ́ ni wọ́n ń gba half salary. Kò kan àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́. Àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ pátápátá wọ́n ń gbogbo ohun tó pátápátá. Orí ẹ̀rọ tá a ti ń sọ gbogbo àgbáyé. Àmọ́ ìjọba tí ó wà lórí pé wọ́n sọ pé half salary tí ìtókù wípé àwọn san. Nígbà máa wú náà nìyẹn. Bẹ́ẹ̀ káwọn òṣèré màmú dájú pé àwọn tí wọ́n wà nípele kìíní sí keje wọn gba half salary, ojúlówó owó wọn náà ń gbà. Àwọn ìpele kejì tó tẹ̀lé wọn, àwọn náà ń gba ìdá mẹ́ta nínú ìdá mẹ́rin. Ṣùgbọ́n ọ̀gá pátápátá àtàwọn olóṣèlú ló ń gba half salary. Ó kan rú wa iná. Ọ̀gbẹ́ni rẹ̀ tó kúrò ńbẹ̀, kó tó kúrò ló ti bẹ̀rẹ̀ sí san half salary yẹn. Ó san bí oṣù 3 kó tó lọ. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní Ọlọ́run jẹ́ ara ẹni fẹ̀yìn ilẹ̀ fún o. Ẹni tó gbàjọba lọ́wọ́ Oyètọ́lá àbí lọ́wọ́ ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Ẹni tí wọ́n gbà pé yóò ṣe dáadáa láti máa tẹ̀síwájú nínú ètò ìjọba yẹn ni. Òun ló fà kékọ́rí tí ò san owó fáwọn tí wọ́n jẹ lówó ń bẹ. Bóyá kò sówó lẹ̀ wọ́n ní owó ṣèjọba. Ẹni tó bá bẹ́ẹ̀ ọmọ nǹkan tó ń sọ, ọ̀gbẹ́ni ní òrówó ṣe ìjọba. Bíi ká dá nǹkan sí ọ̀nà 5, kẹ́nìkan máa kówúrí ìdá kan fi ṣèjọba, kẹ́nìkan ló dìdí 5 máa fi ṣèjọba, ṣé kò rówó ṣèjọba ni? Wọ́n rówó ṣèjọba, ṣùgbọ́n àwọn náà mọ ohun tó ṣe wọ́n. Àwọn owó ló ṣe ètò, ó wà lára àwọn tí wọ́n jọ ṣètò pé bá ṣe máa san owó òṣèlú. Àwọn náà sì ti wá bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Àwọn tó bọ́ bẹ̀ bí gómìnà tí wọ́n kọ́ tí dídí sí àwọn òṣèlú kan jọ jókòó. Tá ìjọba nú àwọn àti Arẹ́gbẹ́ṣọlá. Ẹni ẹ lọ tá ìjọba. Ìgbà tẹ́lẹ̀ débẹ̀, ìdálẹ̀ ń pe ìjọba ṣíṣe ẹnu níbi gbogbo ní ìtẹ̀síwájú. Tó ń pè ní continuity. Kan ń pè ní continuity. Continuum ni ètò ìṣèjọba. Tó bá gbèsè ńlẹ̀ ó ti di ẹrù ẹnìyẹn. Tó bá dẹ̀ bò ó ńlẹ̀ ó ti di ẹrù tiẹ̀. Nígbà t'Arẹ́gbẹ́ máa kúrò, ọ̀nà Federal Road, ọ̀nà Gbọ̀ngán lọ sí Ìbàdàn, Arẹ́gbẹ́ dà. Ọ̀nà ìjọba àpapọ̀ ni wọ́n sanwó ẹ̀ nígbà tó kúrò ńbẹ̀. Ìjọba tó bọ́ ọbẹ̀ ń gbà yẹn, ìjọba Oyètọ́lá, wọ́n gba owó yẹn. Hospital káàkiri gbogbo ìjọba ìbílẹ̀, World Bank assistance, ayé Arẹ́gbẹ́ náà ti approve ẹ̀. Wọ́n máa fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Mínísítà àgbà yẹn ọ̀rẹ́ ẹni tó bọ́ síjọba lẹ́yìn Arẹ́gbẹ́ ni. Owó mọ́nítọ̀ owó ẹ̀ títí tọ́gbẹ́ni fi kúrò ńbẹ̀. Nígbà tí Oyètọ́lá débẹ̀, wọ́n release owó yẹn. Ó náà fi náà ṣe ètò ìwòsàn alábọ́dé káàkiri ńgbà yẹn. Ṣé ẹ rántí? Mo rántí. Wọ́n ṣe sọ pé gbèsè nígbà yẹn kí wọ́n fọwọ́ kàn.
àwọn eléwọ̀n gbé nǹkan ní inheritance tí wọ́n inherit ọ̀rọ̀ eléyìí tó jẹ́ kájọ ṣe wọ́n neglect wọ́n fi ilẹ̀ ìgbà tíjọba eléyìí débẹ̀ ó náà gbọ́dọ̀ wá nǹkan tí ó fi kọ́rí ìfẹ́ fún àwọn èèyàn ó náà bẹ̀rẹ̀ sí san àgbésílẹ̀ owó yẹn àwọn tí wọ́n kó mẹ́tì wọ́n bá lójú tí kò yẹ kán gan gba tiwọn ó san tiwọn ń gbà yẹn nígbà tó fi ń san àṣẹ́lẹ̀ owó yẹn ó san tàwọn tí wọ́n darí ìjọba ń gbà yẹn táwọn náà gba tiwọn. ọ̀nà tí wàá pín mẹ́ta nínú ẹgbẹ́ òṣèlú tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ẹgbẹ́ òṣèlú tí ń bẹ lórí àlééfà PDP ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń tiraka pé àfi kí àwọn náà gbàjọba padà àti Akẹ́yìndé Gbẹ̀gbọ́n ADC ọ̀nà tí wàá pín sí mẹ́ta ipò wo lẹ́rù pé ẹgbẹ́ òṣèlú ADC wà báyìí nínú ètò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó yẹ ká tún béèrè question ó ti fún wa lórúkọ tó dáa Akẹ́yìndé Gbẹ̀gbọ́n ẹni tó bá ti Kẹ́yìndé Gbẹ̀gbọ́n náà ni ó ṣáájú àgbà ní kọ́kọ́ mẹ́rin kọ́mọdé ó tó mú tọmọdé bá fi mú ẹran ṣáájú àgbà wọn alọ́kànjú àní tó bá ń jẹ lọ́tàgbàlagbà bá dé gan ẹ̀yin lẹ́yìn retí ẹ wá mẹ́ran tí ò ká tó lè mú tiwa o àgbà ní máa ń gbé tó tóbi ń bẹ̀. ó dà à ń gbọ́ awuyewuye lẹ́nu bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn wípé gómìnà Adémọ́lá Adélékè ó ti fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC o wọ́n ti ń ṣe gbogbo ètò ó ti ń ṣe medical test o wọ́n ti ń ṣe àwọn arrangement o tí gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n á ṣe bẹ́ẹ̀ tán darapọ̀ mọ́ ẹgbẹ́ APC kí ni ó jẹ́ ìrètí àti àgbọ̀kànlé ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà táwọn ẹgbẹ́ méjèèjì bá ti parapọ̀. àgbọ̀kànlé ti àtẹ́lẹsẹ̀ àgbọ̀nrín tó sòpá ìdùnnú ọlọ́dẹ ni. lọ́nà wo ló fi rí ètò tó kàn wọ́n yẹn tí wọ́n fẹ́ dàpọ̀ wọn àdàpọ̀ yẹn kò kàn wá èyí tó kàn wá ni pé káràlú kò dìbò tiwa fún wa káàdì ẹ̀dẹ́ ìjọba. ó dáa a tún wá ń gbọ́ fìrìfìrì wípé kò tún ṣeé ṣe o àwọn ẹgbẹ́ APC o wọ́n sọ pé láéláé o ní state level wípé wọ́n ní tẹ́wọ́ gba gómìnà Adélékè tí gómìnà Adélékè bá tún wá sọ wípé ẹgbẹ́ ADC làwọn tó fẹ́ darapọ̀ mọ́ ǹjẹ́ ìyẹn á lè gbà wọ́n. ẹgbẹ́ òṣèlú wọn lé èèyàn ẹni tó bá dé sáàrin wọn káàbọ̀ náà ni. ṣe lè fún wọn ní tíkẹ́ẹ̀tì. ẹ hàn pé èmi nìkan kọ́ ni ọmọ ẹgbẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ ní òjò yẹn tá a bá fún ní tíkẹ́ẹ̀tì wa wò tí gbogbo ọmọ ẹgbẹ́ bá ní ọ̀nà orí kò sí ní tá a lè ṣe torí pé ìjọba alákòóyawọ́ làwọn ò ṣe àní sọ pé lágbàgbà ọ̀ràn yẹn wọ́n ní eléyìí gbogbo ọmọ ẹgbẹ́ ni ó dá èròǹgbà àwọn jọ lórí ní tá a bá fẹ́ mú. owó la fi ń ṣòṣèlú ṣé nǹkan ti wà lẹ̀ fún ìdìbò ọdún 2026. nígbà tó bá dìgbà náà a ti wà níta nínú ẹgbẹ́ APC kó tó di pa àmẹ́gbẹ́ tí a jáde àbí a sì tọrọ jẹ àwọn wá sì ń dán ju tí wọ́n lọ ìpàdé lọ́jọ́ ọ̀bù ìpàdé ọdọjọ́ ìbò ẹ pàrọwà sí gbogbo àwọn olólùfẹ́ yìí nípínlẹ̀ Ọ̀ṣun. àrọwà mi náà ni pé ó ń kálukú wa ká má bẹ̀rù gbogbo ẹni tí ó bá ti ní káàdì ìdìbò kán lọ gbà á kán wà torí ń tá jẹ lónìí ká fi bọjọ́ ọ̀la jẹ́ mo lè rọ àwọn ọ̀dọ́ wa kán má jẹ́ kán lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ èṣù irúṣẹ́ mọ̀dàrú. ẹni tó bá ní ká lọ da nǹkan rú kán sọ fún ẹni bẹ́ẹ̀ pé kó fọmọ tiẹ̀ léwájú káwọn ó tẹ̀lé káwọn bọjọ́ ọ̀la wọn jẹ́ torí àwọn ọmọ wọ̀nyí àwọn ọ̀dọ́ tí wọ́n ń lò lókùlò yìí àwọn lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí káwọn òbí náà kan fi wí ọmọ mọ́ àwọn ọmọ wọn lẹ́nu kí gbogbo aráyé wọn ṣe ń tẹ́wọ́ gbà wá yìí Ọlọ́run á tẹ́wọ́ gbà àwọn náà kán tẹ́wọ́ gbà wá dáadáa kán sì dìbò fún ẹgbẹ́ tí àjọ fọwọ́sowọ́pọ̀ gbàmí lọ́wọ́ kí n bà ọ́ lọ́wọ́ kó o sóríire ẹgbẹ́ alájùmọ̀ṣe ẹgbẹ́ ADC ẹgbẹ́ tó lọ́n lọ́wọ́ sí African Democratic Congress ADC. Arise and sign arise àti dé ẹ̀dẹ̀ tí ń sign. orúkọ yín lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun. orúkọ mi ni Alhaji Isa Adesiji Abdulaziz
olórí ẹgbẹ́ ọmọlúàbí nípínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ ọ̀kan pàtàkì láàrin ẹgbẹ́ ADC. ó wù ní ká jẹun pẹ́lẹ́nu ọ̀nà òfààfọ́ ó ti fà sísàlẹ̀ ẹ̀kùn kí ndùn púpọ̀ ṣókí lọ́bẹ̀ ọ̀gẹ̀ lórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ̀ntà fún tèmi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àti ipò tí àwọn ẹgbẹ́ òṣèlú wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti wà níwájú bàbá wa Alhaji Isa Adeshiji Azeez tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ ọmọlúàbí progressive ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti kan pàtàkì tí wọ́n jẹ́ gbòógì nínú ọmọ ẹgbẹ́ ADC lórílẹ̀-èdè Nàìjíríà tí ìdọ́jú mi lẹ́tọ̀ aláǹfààní láti máa pàdé wa. Ẹ má gbàgbé láti máa subscribe sórí YouTube channel yìí kẹ́dẹ̀ máa rántí láti tan notification button yín sílẹ̀. Ẹ bá share link yẹn káàkiri àgbáyé. Ojú òní tí ẹ kú ìkàlẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.